Hey! Àbí ẹ̀yin lẹ gbé síbẹ̀ kí n bá yín gbé kúrò. Ẹ má bí. Becky, bá mi explain àwọn kọ̀ọ̀kan fún. Lẹ́yìn ẹ̀sán, orí ẹ̀ dàrú, kí ló ṣe tó ṣe ń gbọ̀n? Ṣé o mọ arígbàbú ọ̀rẹ́ ẹ̀ ni? Arígbàbú. Orí òpè ni ó ṣí eré ni, kí ló tó ṣe ń gbọ̀n? Rárá mi ń gbọ́. Lẹ́nu sàn, arígbàbú very close friend ẹ̀. Mo mọ̀. Kódà gan mo ṣì rí lálẹ́ àná. Ètò ṣé ò sí o, ṣé ò sí. Ó ti sanwó ẹ̀mí ẹ̀ fún wa. Kí ló ní ká ẹ fowó ẹ̀mí mi ṣe? Wo tẹ bá ní course láti ṣẹ́tù tó bá dọ̀rùn kẹlẹ́ máa yanjú ẹ̀. Dá lóúnjẹ. Gbé mọ́tò yìí ṣe ẹ̀gbọ́n ni. Wọ́n ní ká gbé mọ́tò yẹn ọmọ kọ́ ọmọ wọ̀nyẹn wọ́n àwọn aṣẹ́gun àwọn olùdè ẹ máa wọ̀ wọ́n náà. A ní ká gbé mọ́tò yìí kúrò lọ́nà abẹ́rẹ́ ìrìn ní ajínú mọ́tò ṣìwọ́ lẹ́gbẹ́ gan tẹ́ ìṣàkó òṣì. Oríṣiríṣi. In 1 minute, ẹ gbé mọ́tò yẹn kúrò mẹ́rin. Ẹ tètè gbé mọ́tò yìí kúrò mẹ́rin, ẹ jẹ́ ìtẹ̀gbẹ́. Sọló, ṣé wọ́n gbọ́? Ẹ gbé mọ́tò yẹn kúrò mẹ́rin. Mẹ́ta. Ó gbọ́? Màá ṣòyìn o. Màá ṣòyìn. Mi ò ń ṣe èèyàn tó bá yẹn o. Màá ṣòyìn. Màá jẹ́ kán arrest yín o. Màá jẹ́ kán arrest yín o. Hello. Ẹ jọ̀ọ́. Ṣé DPO ni mò ń bá sọ̀rọ̀? Ẹ jọ̀ọ́. Mo ní ìjọ ọlọ́pàá bíi mẹ́jọ. Come on! Honestly, me more penny. Wait. I have enough money. Hey, Mr. Man, will you shut up? Mo sọ̀rọ̀ tún sọ̀rọ̀. Ní ẹ̀bùrú ni. Èmi fẹ́ láti system tí àwọn ènìyàn wà yìí. Wọ́n kà ní ìsúná. Dẹ́pọ̀ orí yín ti yí. Kate, mo mọ̀ pé mo máa ní dáadáa. Má ní ẹgbẹ́ mọ̀. Wọ́n fẹ́ kẹ́ ẹ̀mí ìkẹwọ́ náà ara yín kó explain pé o mọ̀ délédélé. Chief auditor. Ó ti gbàgbé. Wọ́n ní kó má audit. Ó ló máa audit ẹ̀. Mi ti audit mo. Ẹ jọ̀ọ́, mi ti audit mo. Ó tún parọ́. Ó ti wáyé pé ọ̀la ló fẹ́ submit. A ní kẹ́ gbàgbé ẹ̀ kò sí submission. Bóyá o mọ̀ mí. Jẹ́ kí n ṣàlàyé ara mi fún ẹ dáadáa. Farabalẹ̀. O lè mọ̀ mí sí hijab sister. But this is another person. Tó bá mẹ́sàn. Lóòkè ni. No more submission. Ó máa submit. Ó dẹ̀ tún máa audit. Ó kàn jẹ́ pé mo ṣe ń wú ẹ̀ yìí. Mi ò ṣọ́ pẹ̀lẹ́ ayé ìlú ti máa submit. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ má ṣe bẹ́ẹ̀. Mi ṣe ń wọ̀ ẹ̀, èmi mọ̀ pé olóògùn. Oògùn. Amọ̀rò yìí. Kò sí oògùn kò sí. Kò ṣe é. Sọ̀rọ̀ lọ. Sọ̀rọ̀. Ọya bẹ̀rẹ̀ ìgbò bẹ̀rẹ̀
Akọ́bí. Ó tó how many years tí nǹkan tó happen sí wife tó ti happen? Ó pẹ́ díẹ̀. Ṣé o mọ̀ pé the only child tí wife ẹ bí going to 25 years now? Ọmọ ẹ̀dẹ̀ ti kàwé. Kódà ó ti fẹ́ parí ìwé rẹ̀. Ṣé o mọ̀ pé ọmọ ìmá tó má rí? Ó mọ̀. Bí kìbà sọ́lá àti rẹ̀, ìwà dúró tì kó dúró tì ọmọ yẹn gẹ́gẹ́ bí mọ́dà. Ṣé o mọ̀ pé ọmọ yẹn á ní finish gbọ́n wọn ní mọ́dà? Ọmọ bẹ́ẹ̀. Àmọ́ ń gbóhùn bá ṣetán lẹ́sìn kó láà dúró tán ọmọ rẹ̀. Kí ìbá ṣe pé bóyá bá ti bímọ dáadáa. Ṣé o rò pé àwa jókòó tiẹ̀? Àmọ́ ń gbóhùn bá ṣetán kó bá láà dúró tì ọmọ rẹ̀ lọ́hùn. Ṣé kí pọ̀ sí bí ẹ̀ bá gbàlẹ́ ọkọ rẹ̀ lọ? Wàá má dá jókòó sílé, wàá má dá ṣe róṣóróṣó, ó mélòó? Àbí ó mélòó? Akànbí wá kàn ṣe. Ṣé owó rẹ kò sí? Ó ní wẹ́ẹ̀tì o ní ètò ẹ rárá, ètò kò tẹ̀ fi níyàwó. Àpọ̀nlé wà fọba tí òun olórí náà. Akànbí. Kókó ọ̀rọ̀ mi àfi kó o má rì, àbí títí ìwọ ọ̀gbọ́. Ṣe rí ibi tí ẹ sọ̀rọ̀ dé òye mi jù bẹ́ẹ̀ lọ. Gbogbo ń tẹ̀sán ló yé mi. Lára mi lẹ́kọ̀ọ́ rò. Mo dúpẹ́ lọ́wọ́ sista náà dáadáa. Ẹ wo ṣe rí gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí. Pọ̀ sí fúnra rẹ̀ ò fi mí lọ́rùn lẹ̀. Kò fi mí lọ́rùn lẹ̀ rárá. Ẹ̀rù ni wọ́n ló ń tẹnu mọ́. Dáàdì mi ẹ wọ́ mọ́. Ẹ wá kíní kan àbí kò tiẹ̀ bá mi wá ní kó má bà mí wá. Ṣe rí mo fi ń da yín lójú bẹ́ẹ̀ ṣe ń sọ yìí pé màá gbé gbèsè tó lágbára láìpẹ́ gbogbo àníyàn. Èmi nìkan tán pé ẹ ti ṣe tán láti rì márì. Lágbára Ọlọ́run. Ẹ wo dáadáa yóò ní bàjẹ́ lóòótọ́ ìní mo lọ tún bá wọn pé kán wá bá yín bá wá sí kán wá bá wa bá yín sọ̀rọ̀ wípé ìsìn àwọn ọmọ mi ti ń pè mí èyí tó wà ní ọkọ ó ní wọn bá wọn tọ́jú ọmọ tí pọ̀ sí bá dẹ̀ gbalé ọkọ lọ ẹ̀yin nìkan ló máa kù lé aṣọ wa dà bẹ́ẹ̀ ṣùgbọ́n bàtà ìwà ti múnú mi lù báyìí ẹ ṣeun inú mi dùn ojú òní tì mí bẹ́ẹ̀ ní kábàámọ̀ lágbára lọ ẹ ṣe mo dúpẹ́. Àwọn ìbímọ ṣé kí pàṣẹ náà gbé kó o máa wọ ìyàwó bá dà rẹ̀? Ẹ lè gbé orí ọ̀sán náà gbé. Tọ́jú bàbá rẹ̀ o, ó lè tọ́jú bàbá rẹ̀ ó sì lọ. The only thing tí mo fẹ́ látọ̀dọ̀ yín ni àdúrà. Ẹ̀yin túbọ̀ máa fi àdúrà ràn mí lọ́wọ́ kọ́ ló ń jẹ́ kí n parí ìwé mi láyọ̀ àti àlàáfíà. Yorùbá bọ̀ wọ́n ní òǹbí ni kò tó òǹwo ni. Mo mọ pátákó láyé mi látìgbà tí màmá mi ti kú. Ọ̀sí mo mọ̀ pé ọmọ tí èèyàn ń gbẹ̀mí lẹ́nu mo mọ̀ pé ọmọ tí èèyàn ń gbẹ́kẹ̀lé ni ẹ̀ mo mọ̀ pé ò ní dójú tì mí ò ní ever disappoint Ọ̀sí tó bá wá tó àsìkò tí o fẹ́ ní ọkọ ò ní ṣílé yẹn ọ̀rọ̀ yẹ kàn wáyé bó ṣe ní rí la. Ẹ kúlé o. Ẹ káàbọ̀. How are you there? Thank you. Ṣé dáadáa? I'm fine. Ṣé kò sí láburú? Kò sí wàhálà kankan èmi àtọmọ mi kàn ń sọ̀rọ̀. Ọ̀sẹ̀ ṣé mo jẹ́ ti ṣe fẹ́ náà ọmọ inú ẹ̀ báyìí. Really, Daddy? I'm happy. Auntie, you're welcome to our home. Ẹ kú jọ Everybody. Auntie, you are welcome to our home. Thank you very much. Olami was welcome. Fola Shade. Yeah. Okay, mami. Bo eke kí n fi gbogbo ilé hàn wọ́n. Ọ̀sí. Ṣé ìwọ ló yẹ kó lọ fi ilé hàn àǹtí ni àbí dádì? Dádì ló mọ bí tó máa fi hàn àǹtí náà nílé. Ibi tí mo mọ̀. Dìbò níbẹ̀. Ẹ ṣé gan ma. Mami, I'm very happy. Really do go. Ọ̀sí. Òótọ́ inú ẹ̀ dùn o. Torí ìfẹ́ nǹkan tó ṣe ni bàbá ẹ̀ ṣe fún ẹ.
ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe máa ń bá ẹ sọ̀rọ̀ ìgbà tí obìnrin ti wọlé báyìí sùúrù ẹ gbọ́dọ̀ pọ̀ sí o torí pé arábìnrin yẹn ti di step mother. àìlò èdè àlọ́bà àwọn Bọ́sí òwe bọ́sí òwe bọ́sí 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 ọmọ alálùbáríkà ọmọ tó yẹ kó tọ́jú bàbá. Ṣóun lọ́mọ bọ́sí 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 ọmọ alálùbáríkà ọmọ tó yẹ kó tọ́jú bàbá. Ṣóun ní bọ́sí 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 ló lè tọ́jú bàbá rẹ̀ o. Ló lè tọ́jú bàbá rẹ̀. Bọ́sí ló lè tọ́jú ilé o. Ó ga gan o. Ẹ rí nǹkan tí mo rí ń sìn. Kí ló ṣẹlẹ̀? Aṣọ tí ìyá ọkọ mi wọ̀ lọ síkù nìyẹn. Yes, kí ló ṣẹlẹ̀? Irú aṣọ yẹn ẹ̀dẹ̀ ń wò. Ẹ dúró ṣé ọmọ tó bí nílé rẹ̀ tó jáde láti ilé rẹ̀ ṣé kó wáṣọ yẹn jáde? Ṣé rí pé àbíbí ó ti wà ní wòwò ni? Kó tó wọ̀nyí ò dáa, èdè ń bá fẹ́ yín wíkẹ́ dáadé inú dé rẹ́rìn. Ẹ ní láti bọ́ ọmọ ìwé. Bọ́sí! Bọ́sí! sá. Bọ́sí. Kí lè lè? Bọ́sí. Kí ló wọ̀ yìí? Ṣáṣọ rèé? Ṣé mo ṣe lọ sílé ìwé rè? bọ̀ dádì mo kí kọjá sí ìní náà. Nígbà tó kí mi kọjá wọ yẹn ni mi ò ṣe gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ ni mo ṣe láti gbọ́rọ̀ mi mi. ẹ má bínú bọ̀ ẹ má sí irú aṣọ báyìí lọ́rùn mi tipẹ́tipẹ́ mo ṣẹ̀ṣẹ̀ máa wọ̀. Sọ́pọ́nì mi ò pé. Kọ́lẹ̀ mọ̀ pé ó lọ sílé ìwé. Sọ́pọ́nì mi ò pé. dádì all right ẹ má bínú sá. Bọ́sí 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 ọmọ alálùbáríkà ọmọ tó yẹ kó tọ́jú. Ẹ̀yin náà ṣe rìn sìn. Ojú tẹ̀yin náà ṣẹ̀là ni. Ojú ń ṣẹ̀là. Mo rí pé daddy spelt ni. Àsìkò tèmi wọnú lé. A máa try láti kọ́ lẹ́kọ̀ọ́ kó mọ̀ kan tó ń pè ní ẹ̀kọ́. Tó tọ́ ni o. Ejò èmi fẹ́ sáré lọ bí tí mò ń lọ. Ṣé yé yín? Ó ga o. Kò tó bà mí lójú jẹ́. Bọ́sí ló lè tọ́jú bàbá rẹ̀ o. Ló lè tọ́jú bàbá rẹ̀ o. Bọ́sí ló lè tọ́jú ilé o. Bọ́sí ló lè ṣe o. Tẹ́ bá fún un láyé o. Tẹ́ bá fún un láyé. Á mú yíyan gan o. ó ti sú mi tí bá sọ fún yín pé ọmọ ọkọ tó ń ṣẹlẹ̀ yóò sùn mí yóò nìyó ìmọ̀ ọkọ tí mo fẹ́ ṣe mọ́. ṣé ni mo kàn ń wò pé àbídájì nìkan ni èyí tó yẹ mo ṣe ní kẹ́ wá bá mi yàrá lókè kẹ́ lè tún gbà mí nímọ̀ nǹkan tí mo lè ṣe torí I'm fed up kí n mọ kí n sọ tòótọ́ kó ti sú mi. Bọ́sí olóró dáàdi ẹ ti sú ẹ má jẹ́ ó sú ẹ sórí sùúrù tó ti ní látijọ́ yìí òun gan ló túbọ̀ máa ní. ṣó wá rí tó bá jẹ́ pé wíwálé ẹ̀ tó máa ń wálé òun ló jẹ́ ìbànújẹ́ ọkàn fún ẹ a máa yí ìyún padà dúró náà ṣó o láwọn ọ̀rẹ́ skul o lọ́rẹ̀ ó tán tó bá jẹ́ wípé wíwálé tó máa ń wálé ló ń kó ìbànújẹ́ ọkàn báyìí tí àárín ìwọ àti bàbá ẹ̀ ò fi gún kàkà tó máa fi wá sílé wàá gbọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ lọ ẹjọ́ máa máa ṣeré ẹ máa máa ṣàwàdà wọ́n máa gbé gbogbo ọgbẹ́ ọkàn yìí wọ́n máa gbé kúrò lọ́kàn ẹ̀ títí tí bàbá ẹ̀ máa fi yọ́nú sí ẹ ló bá tán. màmá ẹ ṣe nǹkan tẹ́ sọ yẹn gangan ni màá ṣe that's why I love you. ẹ ṣe. torí mo ti ń wo náà yìí pé ẹ̀gbọ́n náà ọmọ yìí tó tètè wọnú yàrá ẹ̀ tó tún wá pè mí lálẹ́ nípò máa nídìí. ìgbà tí mi mọ̀ ọ́ ti fẹ́ ṣe mọ́. èmi gan fẹ́ lọ sùn ní àná. èmi gan máa ṣáwà sí ẹ. ó dá o ó
ó dàárọ̀. Okay, ó máa yọ̀ lásùn. Kẹ́tẹ́kẹ́. Ilẹ̀kẹ̀ máa jalè máa máa já sóko. Ìkòkò máa fọ́lé máa máa fọ́ sóde o. Ṣé bí kan ṣáá ni kòkò máa bọ́ sí? Ṣé bí kan ṣáá ni ilẹ̀kẹ̀ máa já sí o? Èrè látàárọ̀. Èmi ṣe bí bóyá pé ó dàárọ̀ lánàá. Ṣẹ́gun, ó fọ́ọ̀nì. Àárọ̀ làkẹ̀. Ibo ni kí n sọ fún bàbá ìpè mo lọ. Mi lè lọ láàárọ̀ làjẹ́ títí máa lọ sí. Ṣé bẹ́ẹ̀ mi ni? Sórí gbogbo ilé tí mo bẹ ṣe ń sìn, mo rìsáàfù àwọn kankan di ìdájí ni. Ọlọ́run, ṣé gbogbo eré tí mò ń bẹ ṣe ń bíbà látàárọ̀? Wàhálà lè má ṣe tó bẹ̀ lóru. Látàárọ̀ tí mò ń fún ẹ tán. Bébì, wo gbàgbé ẹ̀, ìyẹn ti lọ, mo ń lọ lé. Bàbá ìyá kú tí màá délé ni. Ọlọ́run. Ẹ fún ẹ yẹn. Mo dáná tó. Bọ́sí. Don't tell me you don't know her. She's my stepmother. Sórí kò ṣe kan tó rárá, no what you think o. Sórí ó ní àwọn kankan tí àjọ ń sọ kò yẹ kákan àwọn pé kákan yanjú ẹ̀. Ọ̀rọ̀ ẹ náà ni o, Ọlọ́run. Don't tell me what is not. Enjoy láti sort the kankan house lórí bed. Ibi tó gbà nìyẹn, ibi tó gbà bí ká ti yanjú ẹ̀ nìyẹn. Thank you. Bọ́sí. Kí ló ń ṣe ẹ́? Kí ni problem ẹ? Kí ló dé tó ń gbọ́n báyìí? Kí ni problem ẹ náà? Ó fara wàhálà wà. Kò sí wàhálà kankan. Wàhálà wà. Dúró tó bá délé tó bá lọ sọ fún àwọn dáadé pé báyìí kan kí ló fẹ́ kó ṣẹlẹ̀. Ó ṣe fara ìbalẹ̀. Mi láì bó ṣe ń gbọ́n yìí sọ fún wọn ta ni. Ẹ tẹ̀ dúró náà. Èmi ṣàtì ń fẹ́ kí n tó fẹ́ bàbá ẹ̀. Káàtì náà mo mọ̀ kò pé mi àti ẹ̀ ń fẹ́ra. Ìyẹn ò sọ pé nítorí pé mo ti ń fẹ́ bàbá ẹ̀ kí n gbàgbé olólùfẹ́ mi náà. Fi gbogbo yẹn lẹ̀ fún mi. Ilẹ̀kẹ̀ máa jalè máa máa já sóko. Ìkòkò máa fọ́lé máa máa fọ́ sóde o. Ṣé bí kan ṣáá ni kòkò máa bọ́ sí? Ṣé bí kan ṣáá ni ilẹ̀kẹ̀ máa já sí o? Ìfẹ́. Mo fẹ́ bá yín sọ nǹkan. Kí ni nǹkan náà? Mo mọ bí ṣe máa sọ wọn, then mi mọ bẹ́ ṣe lè bá mi tọ́jú ọ̀rọ̀ yẹn sínú yín tí ó máa jẹ́ mi àti yín nìkan ni a máa mọ̀ nípa ọ̀rọ̀ náà. Kí ni nǹkan náà? Actually mi mọ bẹ́ ṣe lè feel tẹ́ bá gbọ́ nǹkan bẹ́ẹ̀. Kí ni nǹkan náà? Jẹ́ kí n gbọ́ kí ló ọ̀rọ̀ máa ń tóbi kán fọ̀ bẹ́ẹ̀ bù. Ẹ kúlé o. Bàbá àtọ̀wọ̀. Thank you. Mò ń gbọ́ nǹkan tó ló fẹ́ sọ ọjà rẹ̀. Dádì, mo sọ mọ́. Kí ni ìtumọ̀ yẹn? Olólọ́rọ̀ kan tó tóbi tó wúwo tó jọ́rọ̀ àṣírí tó fẹ́ bá mi sọ wá gbé mi. Kí ni ẹjọ́? Mò ń gbọ́. Mo máa sọ ilé sá. Kí ló tó lè sọ? Ṣé báwa yín wọn bá wa mẹ́ta táwa ń bí náà rè?
That's you later. See you later. Wàhálà tí ẹ nìyẹn, ìwọ ló mọ̀. Ọkọ mi, ṣé ti jẹun? Mi ò jẹun jàre my dear. Ẹ̀dá, ẹ̀jẹ̀ bá yín ṣe nǹkan tẹ̀ máa jẹ. Lò pọ́ mu lọ́rọ̀, ajé ṣe bí ìyá làwọn rí. Kò sẹ́ni tó lè ṣe bí ìyá mi o. Ṣé kí n ṣe ìfẹ́ bàbá mi o? Tàbí kí n ṣe ìfẹ́ ìyá mi o? Àbí kí n ṣe ti Ọlọ́run o? Tàbí kí n ṣe ìfẹ́ inú mi o? Ẹ là mí lóye o, kò yé mi o. Báwo ni kí n ṣe bẹ̀rẹ̀? Ta ló yẹ kí n tẹ̀lé o? Ẹlẹ́bí ìgbóhùn dáhùn ní lójú. Ó fẹ́ rí yín ni. Ṣé o lè jẹ́ kí lẹ́nu ni wọ́n sọ fún ẹ̀kọ́ rẹ̀ mi? Ìbínú ọkọ mi, ẹ mọ̀ pé ọ̀rọ̀ tó bá gba òwúrọ̀, èèyàn kì í sọ lọ́sàn-án. Ọ̀rọ̀ pọ̀ sí ni mo fẹ́ bá yín sọ, tó jọ mọ́ yín, tó tẹ̀ jẹ́ ìyọ̀kọ̀ sí mi. Ọ̀rọ̀ nípa skul wọn ni mo fẹ́ sọ. Ẹ mọ̀ bó ṣe ń gbalé lọ sí skul yẹn, kò ní jẹ́ kó fojú sí ẹ̀kọ́ ẹ̀. Ẹ mọ̀ daddy's pet, ọmọ mi o, mo dẹ̀ rí pé àmọ́ aláyọ̀ ni pé ti bàjẹ́, ṣé ti yé yín? Dẹ́ẹ̀bà kó ọ̀rọ̀ títí mi dànù, èmi ò bá ní pé kẹjẹ́ kí pọ̀ sí kó lọ máa gbé skul. Tí wọ́n bá jọ wà ní èmi títorí ẹ̀wọ̀n kankan lóríṣiríṣi tí mo fi gbé àfikún ọmọ ẹ̀jì tó sí yín díẹ̀. Ẹ jẹ́ kó máa gbó still. Fáfàní tí ẹni kí n ṣe fáfàní tí ẹni bò tí. Fọláṣadé, ṣé torí yẹn ló ṣe wá jí mi kalẹ̀ tó lè já sọ̀dọ̀là? Ọ̀rọ̀ tó ń sọ ṣe bí kí gbèsè ayé ẹ̀ lè dání, kí ló burú náà? N tó ń sọ yìí kò sí nǹkan tó burú ń bẹ̀kẹ́. Ṣé tó bá pe pọ̀ sí fúnra rẹ̀ tó bá sọ fún pé wá o ò gbénu ilé mọ́ skul ló máa gbé, ṣé màá ní kó má ṣe bẹ́ẹ̀? Mi ò lè ní kó má ṣe bẹ́ẹ̀. Ṣé bí kò lè dáa fún ni? Bó o kéré ju bó o ṣe wà yìí lọ. Torí pé o ti jẹ́ ìyàwó mi yẹn, bí ìyá ló jẹ́ sóun náà náà. Kò sí nǹkan tó sọ tí ò dáa. Ṣé bí káyé ẹ̀ lè dá ní? Kó o fẹ́ káyé ẹ̀ bàjẹ́. Bó bàjẹ́ wọ̀gbọ́n ló sọ fún, ṣé màá ní kó má ṣe bẹ́ẹ̀? Kó o pé kó o sọ fún láì tẹ́ bá mi sọ. Jẹ́ kí n sọ, tó bá ti di láàárọ̀ la máa jẹ́ kó máa lọ sí hostel. Ẹ ṣe Má sọ fún. ẹ ṣe gan. Oye tó bá máa ná wa sàn. Ṣé bí kò ṣáà nílẹ̀ kẹ̀ máa já sí o? Èló lówó tó sọ pé kù lọ́wọ́ ẹ̀? Just 7,000. Jẹ́ kẹ́ ń bẹ́ẹ̀ fi léèkún. Tí ó rélé tí mò ń fún ẹ yìí kò ń fún ẹ láàyè láti lọ máa nọ́nà kùnà o. Mi ò fẹ́ kó o láàkì ni mo ṣe tó ń fi léèkún fún ẹ o. Mi ò ní kó lọ máa rárá kúra o. All right, sir. Thank you, sir. Love you, Dad. Love you, sir. Love you too. Ẹ káàárọ̀ sà. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ jọ̀ọ́ má bínú dáàdì, mọ́tò yìí fẹ́ jáde bóyá ilé bá wa move jeep yẹn sẹ́yìn díẹ̀ ká lè ráyè kọjá sà. Ẹ jọ̀ọ́ arábìnrin, ẹ jọ̀ọ́. Ṣé ẹ̀yin ń ṣiṣẹ́ ń bí ni àbọ̀mọ iléèwé ń bí lẹ́yìn náà? No sir, actually a kì í ṣe lecturer. Ọ̀kan lára àwọn student iléèwé náà ni wa. Àwa náà wá kẹ́kọ̀ọ́ nípa ẹni sà. Ẹ pẹ̀lẹ́ o, ṣé àtẹ̀yìn náà? Ìyá assalamu alaikum. Maaleykum salaam. Ẹ pẹ̀lẹ́ o, Ọlọ́run á wò yín o. Àwọn tó ń fẹ̀sìn bojú o. Ohun tí bàbá mi fẹ́ nìyẹn. Ṣóhun ní ìfẹ́ bàbá mi o. Nítorí ìyàwó ẹlẹ́mi síta bàbá mi nìyẹn. Kò sí. Ẹ máa yanjú sọ́mọ́. Ó máa bá sí yàgùdà.
àwọn ọmọ tó lọ ní ìsìn ó mọ̀ wọn. Mo mọ̀ wọ́n nínú school yìí náà. Kí làkíyèsí tó rí nípa wọn? Hijab sisters la máa ń pè wọ́n ní school. Ó tán. Yes, sir. Ṣé o rí i pé wọ́n ti kóra wọn níjàánu fúnra wọn ti kóra wọn níjàánu? Ó máa ṣòro fún ọkùnrin kankan láti kàn lọ dẹnu kọ wọn anyhow wọ́n ṣe wà ẹ́ torí pé àwọn fúnra wọn ti kóra wọn níjàánu, wọ́n ti fi bí wọ́n ṣe múra yẹn wọ́n ti fi lé àwọn èèyàn àwọn ọmọ kàtìkàtì wọ́n ti fi lé wọn sẹ́yìn. Sórí pé ìwà ọmọlúwàbí, ìmúra ọmọlúwàbí, ìsọ̀rọ̀ sí wọn tọmọlúwàbí ni gbogbo bọ́n ṣe ń ṣe. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn lèmi náà fẹ́ kó máa emulate. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ni mo fẹ́ kó máa kọ́gbọ́n lára wọn. All right, Daddy, I will do that. Ṣùgbọ́n màá máa retí ẹ. Ẹ ṣe kọ́. You are careful. Àwọn tó ń fẹ́ sí bojú o. Ohun tí bàbá mi fẹ́ nìyẹn. Ṣóhun ní ìfẹ́ bàbá mi o. Nítorí ìyàwó ẹlẹ́mi síta ìfẹ́ bàbá mi nìyẹn. Bọ́sí. Ẹ máa yanjú sọ́kọ̀. Kó má bá ti dàkú náà. Bọ́sí wà ń bẹ̀ school gan ló dé sàn hostel gan dé sàn. Wọ́n ṣe ayé ẹ̀ ní hostel ń bẹ̀ mo ti sọ wọ́n bàbá ẹ̀ ti sọ sí school kó tó wálé gan sàn mi ì lè sọjọ́ kó tó wálé gan kọ́kọ́ máa pè ní pé ẹ lo ṣé kí n máa bọ̀. Ó ga ọ́ bó ṣe wọn kó gbọ́dọ̀ fi iná sórí òòlù sùn ṣá ètí báyìí tó gbọ́dọ̀ kẹrẹ náà ni. Kẹrẹ ṣé wọ́n fi gbà pọ́n kẹrẹ tẹ́lẹ̀ so nǹkan tó ń tẹ́lẹ̀ láti sọ ni pé yá kí tó ṣọ́ra mi fún àbí báwo gbàgbé òṣì èmi àti babalájọ́ ń ṣe fàájì nísìnyí o ọlọ́run àbò ní baba ènìyàn lénìyàn èmi ni mò ń control nísìn mo ṣe kéré mọ́tò yìí step mother mo ṣe jẹ bàbá tí mo ti tọ́ gbogbo brain ẹ̀ tí mo ti finger brain ẹ̀ ṣé tí ó ń jẹ ẹlẹ́mìí méje ni mo fẹ́ sọ àbí tí gbogbo eré tí mò ń gbé bàbá ṣe ọmọ gbàgbé òṣì o ọlọ́run bàbá yẹn ń sin ibi tí máa darí ẹ̀sìn ni ọkàn mi balẹ̀ pa kò sí nǹkan kan. Ọkùnrin máa balẹ̀. Mo fi gbogbo yẹn sílẹ̀ ọ̀rẹ́ mi pa yẹn tí ọkàn mi balẹ̀ bàjẹ́. Kò sẹ́ni tó lè ṣe bí ìyá. Tí bá fi lè kúrò ní school báyìí ilé ẹ̀ ni mò ń lọ straight so ó náwó lọ́wọ́ kò fẹ́ fún mi lówó mi àbí òun ni popsi mi tó ń fún mi lówó wá sí school. Ó ga lára ẹ̀ ọ̀rọ̀ èèyàn ó ṣòro gan ṣé ibi tí mo sùn tọrọ fún ẹ pé yàn jẹ́ ló kò fẹ́ fún ẹ lówó mo ti jẹ̀bi àbí tó bá yá rí ìsìn wá lọ bá wọn pé bí nbọ kan ló sọ̀rọ̀ fún ẹ pé kò fẹ́ sanwó àbí. Bímbọ́ I'm not a baby báwo mo ṣe máa lọ sọ fún lọ́hùn pé wọ́n ló sọ fún mi pé owó wà lọ́wọ́ ẹ̀. Ìjọ tó yọ lọ mi ò fẹ́ kẹ́nìbọ̀dì pariwo lé mi lórí òòjọ́ mi ò kí ń ṣe olófòfò o. láíláí dárúkọ ẹ̀ mo mọ̀ pé owó wà lọ́wọ́ ẹ̀ yẹn báwo ló ṣe máa joyè ayáwó máa sùn. wọ́n ló mọ̀ náà gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ ó ga ọmọ àbọ̀ olówó. Jọ̀ọ́ tó lọ mo fẹ́ ra àwọn ladies sí. Ok jẹ́ kí mi máa lọ kíláàsì. Má pẹ́ tó yọ Ọlọ́run má pẹ́ o. Ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo dá yín dúró actually mo ti fẹ́ rí yín tẹ́lẹ̀ mo kàn fẹ́ darapọ̀ mọ́ yín kí n wà religious bíi ti yín so inú mi máa dùn tẹ́ bá lè fún mi ní guideline. Àǹtí ibi tẹ́ ẹ̀ sọ̀rọ̀ dé ó ti yé wa ṣé rí ibi tífẹ́ bá wà kò sí ẹni tí kò lè fàyè gbà tẹ́yìn bá ti ṣetán láti darapọ̀ mọ́ wa àwa náà ready láti fìfẹ́ hàn sí yín. God bless you. Ẹ wo bí ẹ má jẹ́ ká fi àkókò ṣòfò torí àwa náà ní lecture la ṣe ń sáré lọ àmọ́ kò séwu o a máa drop address ọ̀dọ̀ wa a dẹ̀ máa drop phone number anytime tẹ́ bá ti ráyè ẹ̀yin ṣàkó wa lórí àgbo a máa jẹ yín. ẹ jẹ́ kí n gbá phone number yín. Ẹ mú wá ẹ jẹ́ kí n tẹ̀ sí òfin. Àmọ́ tó yẹ kó ṣe rere ní ilé ayé o. Ẹ take care. Ṣóhun ní apànìyàn
Daddy, mo bá ń ṣe weekend ni. Ilé ìwé tí o wà yẹn o gbọ́dọ̀ dúró ń bẹ̀. Ṣé wọ́n tí mo rán ẹ lọ ṣe ilé ìwé ni? Pé kó máa lọ síbẹ̀ kó máa wálé gbogbo ìgbà. Daddy, mo ti miss mo ṣe wá ṣe weekend lọ́dọ̀ yín. Kí ni ìtumọ̀ wípé o miss mi? Gbọ́nà tell me tó bá jẹ́ pé gbogbo àwọn tí wọ́n wà nínú ọgbà ilé ìwé yín bọ́ ṣe miss àwọn òbí wọn nìyẹn. Ta ló máa kú mbẹ̀ tí gbogbo wọn bá lọlé? Tell me. Ẹ ti sí ìkìsà. Kí lẹ wí? Mo náà gà sà. Àárò olérè mọ́ sọ. Ẹjọ́. Kò kàn yín. Mo gbàgbé pé ìsara ṣe géètì. Wo bí sórí mi ò ní gbá gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ fún ẹ. Mi ò ní gbá gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ fún ẹ. Mò ń sọ fún ẹ ń sìn kí n tó padà wọnú ilé padà kó ti padà sínú ọgbà yẹn. All right, sir. Rubbish. Nonsense. Baálé ilé tó fi kan kẹ́kọ̀ọ́ ṣé ó yẹ kó ní ìfẹ́ àyà ju tọmọ lọ ẹ fọmọ sílẹ̀ sí ilé ìwé ẹni kó má lọ ṣẹ̀gbẹ́kẹ́gbẹ́ o kó mọrú ọmọ tí òun ń ṣe kó mọ bó ṣe fi lé sí ẹ ò lọ́wọ́ ọmọ nílé ìwé ṣé ó dáa àbí ò dáa. Ṣé tí bàbá rẹ wí ló dùn ọ́ tó bá wọn. Daddy, mo kò tó surprise mi. Daddy, kí n máa ṣe báyìí ṣe tẹ́lẹ̀. Wọ́n kò change lẹ́ẹ̀kan náà ni mi understand wọn mọ́. Orí ìdínú mi kọ́kọ́ dùn sí ni pé o ò tiẹ̀ fún lésì tí ọ̀dà o fi tọmọ gidi hàn bẹ́ẹ̀ o wá rí torí ní gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ó yé àwa náà ojú gbogbo wa ló tó ọ wá rí ọbẹ̀ yìí mì níkùn àgbà ni ọbẹ̀ yìí mì níkùn àgbà ṣe sùúrù wo láìpẹ́ gbogbo ẹ̀ ó lójútùú ọ wá rí bọ́ bá dé mo fẹ́ kó o fi wọ ọmọlúwàbí hàn wọn sì jẹ́jẹ́ bó ti ń ṣe wọn wọlé lọ. Nítorí ìyàwó ẹlẹ́mi síta ìfẹ́ bàbá mi nìyẹn. Bọ́sí ẹ máa yanjú sọ́mọ bọ́sí kó má bá ti dàkúdà. Ọmọ lálùbáríkà ọmọ tó yẹ kó tọ́jú bàbá. Kí n kò tún mọ̀mọ́ rí ọ. Bẹ́ẹ̀ ni sà, mo wá rí yín ni. Ṣé ò sí? Ìgbà tí mi rí yín kẹ́ wá sí ibi iṣẹ́ mo fi wá ní kí n wá wò yín lé torí mo fẹ́ seek fún advice kan lọ́dọ̀ yín pàápàá lórí ìyọ̀rọ̀ aṣọ tí dáàdì ń sọ. Bàbá ẹ mọ̀ pé dáàdì fún ara wọn ló fowó ara wọn ra àwọn aṣọ yẹn fún mi bọ̀ tó kọ̀ wá ní kí n má wọ̀ mọ́ tó yẹ pé àwọn ọ̀rọ̀ tó ń sọ sí mi lórí aṣọ bí kí n kọ̀ kó só mi àbí kí n kọ̀ pokùn só. Ẹ wò bàbá mo mọ̀ pé iṣẹ́ ọwọ́ Ṣadé ìyàwó wọn yẹn ni torí ẹ̀ mo ṣe wá bá yín torí mi ìfẹ́ root sí wọn torí bẹ́ẹ̀ ṣe wá síbi iṣẹ́ yẹn mi ìmọ̀kan tí mo lè ṣe. Ọ̀dà ó ṣeun sórí ọ̀rọ̀ tí ibi iṣẹ́ mo ti tọrọ àyè mo ti sọ fún ọ̀gá pé mo fẹ́ sáré lọ ibì kan ibi tí wọ́n wá fẹ́ sáré lọ yẹn gbogbo wa jẹ́ pé ọ̀pẹ díẹ̀ ni àwọn tí ń bọ̀ á gbé mi àwọn ti gbé mi lọ. Lórí ìbéèrè tó ń béèrè pé kí ni kò ṣe pọ̀ sí kò sí ní tó ṣe síbẹ̀ náà ohun tó ṣe tó wà. Sórí kò sí ní tó ṣe lórí wípé bàbá rẹ ní raṣọ yìí fún ọ tẹ́lẹ̀ nígbà tó dẹ̀ wá yí bírí nìsín tó wá takú pé òun ọ̀fẹ́ kọ́ wọ̀ mọ́ nǹkan kan gbogbo bí iná ti ń jó wá kò ṣàìyé gbogbo wa àmọ́ ìdí tí mo ṣe wá sọ fún ọ pé n tó ṣe wà ní wípé ìfẹ́ bàbá rẹ ló ṣe
ìfẹ́ bàbá rẹ̀ ló ṣe ṣé orí ń tọ́ fẹ́ kó ṣeun gan-an ni mo fẹ́ kó ṣe wọ́n kàn jẹ́ pé a kì í mọ̀ ní wípé bó ti wù kọ́mọdé ọpẹ́ lọ́rùn tó nígbà bá délé ayé a máa báyà rẹ̀ ń bẹ̀ àmọ́ síbẹ̀ náà níbo jẹ́ pé bẹ́ẹ̀ ni náà ti ń jó wá ọlọ́run fẹ́ fi tún tiẹ̀ ṣe nù òun la rán sí láti tún tiẹ̀ ṣe ni fún àpẹẹrẹ àwọn ọgbà kan wà nígbà tó ń wọrú àwọn ti bí wọn gbogbo orú ìtẹ́ ẹ̀ wọn owó ọ̀tẹ́ tó bá kọjá lára wa àwọn tá à ń bá yín gbé nínú ọgbà yín lọ́run táwọn tá à ń bá yín ṣiṣẹ́ gbogbo àbírú àwọn ẹlòmíì tí wọ́n bá pàdé yín lọ́nà ńgbọ̀ bá jáde lẹ́nu géètì yín ẹlòmíì ò wù ọ́ lọ èmi gan máa wù ọ́ ńgbà mí báyìí pé àyílé sọ̀rọ̀ ni pẹ̀lú orú ń tẹ́ ẹ kó sí nígbà tí ẹ̀ ṣe ń fetí gbọ́ iye owó tẹ́ ẹ fowó yín ra kìnìún ọ̀hún iye tí ẹ̀ ń tà á tá a bá gbọ́ èèyàn máa béèrè pé ṣé àwọn òbí kan lélẹ́yìí sì jáde lábẹ́ wọn gbogbo òkè ìṣòro yín láàmọ̀ wò ń ta ẹ̀yìn ọba gbogbo tí àwọn ọkùnrin ń sanwó fún tó yẹ kẹ́ ẹ fi pamọ́ gbogbo rẹ̀ lẹ́kàn tú síta bàbá rẹ̀ ló lè kó ara rẹ̀ rà nígbà ọlọ́run ṣe tí ó tún tiẹ̀ ṣe ohun tó wọ̀ ní ìsìn ṣé lè yí ọ̀dà báyìí gbogbo tọ́lọ́run dá fún ọ ní ìsìn ilẹ̀ ti fàṣírí rẹ̀ pamọ́ ó ti wà láì gbogbo ẹni tó bá pàdé rẹ̀ ní ìsìn yọ mọ̀ pé ọmọlúwàbí lè ìlú dá láì ó ti bàṣírí tọ́lọ́run dá síbẹ̀ ọkùnrin tí ó fẹ́ ọ ní ìsìn tí ó kó lé lórí ní ìsìn ó ti fi pamọ́ báyìí bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀ sinimá ọ̀fẹ́ ni ẹ̀rọ kan wù ọ́ fojú jẹ́ lásán mo gbé ìfẹ́ ti bàbá rẹ ni kò ṣe àsìkò tọ́lọ́run sọ pé yóò tún tiẹ̀ ṣe lójú ara rẹ̀ òun bá tiẹ̀ jẹ́ ní ìsìn ń tún ọ kiri tí ó sì mọ̀ ìrì ni ó sì jà sí fún ọ ó ti yẹ ìfẹ́ bàbá rẹ ló ṣe. wọ́n yẹ bí bọ́kàn balẹ̀ kò sí kárí wọlé. kábíyèsí ìrẹ́ ọba mi àti ìbáadé eléyìí ó sì rò pé òun bá tọmọ ìjẹ́ ni ọlọ́run lọ́yàn gbogbo wa tó tiẹ̀ ṣe ọ̀gbádùn tí. sista Pọ̀sí ẹ̀rù má jẹ́ kí n purọ́ tán yìí ṣé tí gbogbo ìsọ̀rọ̀ sí yín ìṣesí yín ìmúra sí yín ẹ jẹ́ káwọn èèyàn máa mọ̀ pé ọmọ tó bí lérí ọmọ tó kọ́ tó pẹ́kọ̀ ni nǹkan tí èèyàn bá lè ṣe kó níbẹ̀rù ọlọ́run wọ́n jẹ́ kó mọ̀ pé ilé rẹ̀ lèèyàn ti jáde ṣé tí rí gbàgbọ́ ó ṣe pàtàkì ní ọ̀pọ̀ ọmọ ènìyàn ẹ má rògbò nǹkan tí ìyàwó bàbá yín ṣe fún yín tó ń tẹ́ pé kẹ́ ẹ ti àtàrà wọ́n máa yẹn kẹ́ ẹ react kẹ́ ẹ má ṣẹ̀ sí ọlọ́run tẹ́ bá lè lọ bu àbí tẹ́ bá sọ̀rọ̀ bá kù ó máa dàbí pé ẹ yájú sí bàbá yín ni bí gbogbo nǹkan tó bá ń ṣe fún yín ẹ̀yin ṣáà máa fojú fò kẹ́ ẹ máa mọ̀ pé lọ́kàn ara yín pé ọlọ́run wà ṣẹ́gun. Sista Pọ̀sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí sista Balikis tí wọ́n sọ látàárọ̀ ṣe rí òbí ẹni ó jẹ́ nǹkan tó ní agbára lọ́rọ̀ ọmọ pàápàá jùlọ ìyá èdè níyàmọ́ bàbá lóko àbí bẹ́ẹ̀ kọ́ bàbá yín gan-an ni mo fẹ́ kẹ́ ẹ máa rí lẹ́yìn ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam mo lè fẹ́ kẹ́ ẹ ṣọ́ra obìnrin tá à ń sọ tó jẹ́ ìyàwó bàbá yín ó lè jẹ́ àṣìtánì ló kó sínú ẹ̀ ó lè fẹ́ kẹ́ ẹ wọnú náà kò fẹ́ kẹ́ ẹ rí ìjọba ọ̀run wọ̀ ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ ṣọ́ra kẹ́ ẹ má bàa wo náà já ìná mọ́ àfi kẹ́ ẹ fẹ̀lẹ̀ ṣe o kẹ́ ẹ dẹ̀ gbọ́ nǹkan tí bàbá yín bá sọ gbogbo ọ̀nà tí bàbá yín bá ti nà kalẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ máa tọ̀ torí mi ò fẹ́ kẹ́ ẹ ti pàṣẹ bàbá yín kúrò rárá. Sista Pọ̀sí nǹkan tèmi fẹ́ sọ bí àfikún gẹ́gẹ́ bí àwọn sisters ṣe sọ àlùkùránì wa gan ò fàyè gbà pé ká máa bínú sáwọn tí ò lẹ́tọ̀ọ́ láti bínú sí gẹ́gẹ́ bí ànábì wa Mùhámádù náà ṣe kọ́ wọn ní onísùúrù ló jogun ayé pé ká máa ní sùúrù fún àwọn òbí wa ṣé rí gbogbo ọ̀wọ̀ tẹ́ bá lè fún bàbá yín ní kẹ́ máa fún ìyàwó wọn náà kẹ́ẹ̀dẹ̀ lè jogún ìjọba ọ̀run àti wípé ìgbà ọlẹ́ máa bẹ̀rẹ̀ sí múra gẹ́gẹ́ báwọn náà ṣe wọn. Actually èmi ò mọ ibi tó ti ń ta àwọn aṣọ tẹ ẹ̀wọ̀ yìí ẹ̀yin náà lè máa sọ bí máa ṣe ríra àti bí ti máa ti gé ẹ̀tẹ́ fún mi. tẹ́yìn bá ti ṣetán láti darapọ̀ mọ́ wa ẹ jẹ́ ká wà mọ́. I'm ready now. ẹ wò kò sí problem ṣé bí ìbòrùn ta lóye ni àwọn jẹ̀lábíà everything àti ní tẹ́ máa wò tó máa wọlé ìnílé ní gbòǹgbò la máa gẹ̀ tẹ́ ẹ jẹ́ ká lọ.
ló kọ́ mi. Pastor kọ́ mi. Ẹ̀wọ̀n ìjọ ti. Bẹ́ẹ̀ni ló kọ́ mi. Sọ́ni wa ni. Initially, I've initiated. Òní tó ti wá ṣe àyànjú ràn tó ti gbé rẹ wá àní choice tó ká initiate. Àpò tó wò yìí a kàn ń díbọ́n ni o. Èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá gẹ́gẹ́ bó ṣe mọ̀. Kádíjà àbí kí lẹ máa ń pè. Kate lórúkọ mi. Wo bí o ti wá rí nìyẹn o ṣe bí aláìní. Ó gbà ó dáhùn. Orúkọ tèmi ni Tina. Ṣé orí gbogbo àwọn aláyọjú ràn bíi tiẹ̀ nǹkan tó máa fojú kó ló ti fojú kó yẹn ó dẹ ní choice kò síbi tó ń lọ. O ti wá mú àṣírí wa nìyẹn. Wàá ṣe ẹnu báyìí. All right. Accepted. Kate. Sorry. Gbogbo àyíká tó ń gbé kámẹ́rà wọn náà. Tó bá make attempt láti sọ̀rọ̀, àbò ṣe é tẹ̀. Orí kò ṣe bẹ́ẹ̀ tí ò rí ni. Ó gbà ó dáhùn. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. You go nowhere. You are going with us. Tó bá lè ti wá mú ẹ̀ wàhálà àti ẹ̀ nìyẹn. O mọ̀ wá rí àdẹ̀mọ́ ẹ rí. Sungbalaja. Gbogbo àwọn kí ní ìlú ìwọ ló máa kó dání fìlà. Ó ti wá rí o ṣe bẹ́ẹ̀ tí ò rí. Ó gbà ó dáhùn. Má sunkún má sunkún. Ó ti ṣàyọjú ràn má sunkún. No, wọ́n máa gbé kọ̀dọ̀ ni. Àbí kí n gbé síwájú yẹn? Wọ́n máa gbé kọ̀dọ̀. Ó yá dìde, gbogbo rẹ̀ jábọ́. Okay. Wo bí o. Tó bá ká ẹ̀. Tó ọlọ́pàá bá tẹ̀. Kí ni yóò gbọdọ̀ jábọ̀ kò lè gbọdọ̀ jẹ. Ó yá, tó bá lẹ́wà gan rẹ̀ ikú ni. Báwo ni kí n ṣe bẹ̀rẹ̀? Ta ló yẹ kí n tẹ̀lé o? Gbọ́mi sí omi ò tán. Ìlẹ̀kẹ̀ máa ń jalè máa máa já sóko. Àwọn pípù ló láwọn fẹ́ rí ẹ. Kí ló fẹ́? Wọ́n á sọ fún ara wọn. Egun, ọ̀rẹ́ mi mú wá sí ọ̀dọ̀ ẹ̀. Mo dẹ̀ bíi pé àgbàtàn là ń gbọ̀ lẹ̀. Ẹ̀wọ̀n ẹ ṣe gbọ́n dúpẹ́ lọ́wọ́ yín. Ọkọ mi nì. In fact, mi lè mọ mo ṣe fẹ́ explain fún yín. Mi tẹ̀ mọ́ mo ṣe fẹ́ sọ. Ẹ wo bó ṣe. Straight! Àǹtí mi wá bí ẹni kò sọ. Straight! Okay, ẹ má bínú. Ọkọ mi ọkọ bí gangan ló gbé mi sínú ilé. Ewu ó yàn mí jẹ ni. Ewu ó yàn ẹlẹ́dàá mi jẹ. Ó ń ṣètò mi. Fẹ́ ká bá pa ọkọ ẹ̀. Yes. Fẹ́kẹ́ bá mi pa. Fẹ́kẹ́ bá mi pa ni. Ọ̀tọ̀ ẹ̀dá. Address. Igi Street, number 20. Address. Oh no, ni mo explain fún yín sir. Igi Street, number 20 ni. Igi Street, number 20. So ti sọ yóò mi fún. Ẹ ó ti sọ. Fuck me up. Fuck me up. But fuck me up. Agbára Ọlọ́run mi ní disappointing. Tó bá fuck me up. Ọmọ tí mo rẹ̀. Ó ní kẹ́ bá lọ, ọkọ ẹ ti kú ṣùgbọ́n. Ó ti sọ yẹn, ó ti rí bẹ́ẹ̀, ọkọ ẹ ti kú. Ẹ ṣé o, mo dúpẹ́ o, ẹ ṣé gan o. Gbọ́mi sí omi ò tán. Ìlẹ̀kẹ̀ máa ń jalè máa máa já sóko. Ìkòkò máa fọ́lé máa máa fọ́ sóde o. Ṣé ibi kan ṣáá ni kò. Yóò ti lálálálálá ní bó ṣe. Ṣé ibi kan ṣáá ni ìlẹ̀kẹ̀ máa já sí òkè òkò sí. Ẹ̀yin
room number here because I'm also room 209. Room 209. Bẹ́ẹ̀ni. 209. Ẹ ṣé. Àwọn tó fẹ́ sí bojú àwọn tó fẹ́ sí bojú ohun tí bàbá mi fẹ́ nìyẹn ìfẹ́ bàbá mi ṣóhun ní ìfẹ́ bàbá mi o nítorí ìyàwó ẹlẹ́mi síta ìfẹ́ bàbá mi nìyẹn bọ́sí. Kọ́ fún báyìí kẹ́ mu. I'm okay for now. Ẹ wà okay. Bàtúnjẹ wá báyìí gbogbo àti wà okay. Ẹ jẹ́ ká prepare for business. So kí ló ṣẹlẹ̀? There is one chief Olagbade tí mo torí ẹ̀ pè yín sí. He's my good friend. Àdẹ̀tí jọ ń ṣe business bọ̀ ọjọ́ ti pẹ́. But on this one tó ṣẹlẹ̀, ojú ẹ̀ ti fẹ́ràn sí owó ju tèmi lọ. Mo lè fẹ́ ká mọ̀ bá ṣe máa yanjú ẹ̀. Ẹ fẹ́ kí Chief Olagbade kó di ògùn? Yes, of course. A ṣe ṣe. Àmọ́ 3 million lówó wa. 3 million kẹ̀. Èló lówó tó wà involved. 4 million ló dáa pọ̀. Ó fẹ́ gba 2.5 pé kémi gba 1.5. Mo dẹ̀ wò pé ó ti kéré jù fún mi. Ṣé mọ̀ pé tẹ́ bá ti gba 3 million sìn, shortage lọ́rọ̀ náà padà bọ̀ sí. Ẹ̀wọ̀ chief, ẹgbẹ́ yẹn ti sẹ́gbẹ̀ kan. Ẹ má fún àwa ní ewédú tí ò ní rú jẹ. Gbogbo alámọ̀ pé kò ní wà tasty tó ló ṣe ẹ kó jẹ. Àti kékeré lẹ ti ń lò wá náà. Àdẹ̀tú ti dé level nínú iṣẹ́ yìí. Àwa gan ti bẹ̀rẹ̀ ilé wa lájà fẹ́ parí ẹ̀ náà. Ẹ lè máa fún wa ní gálà tó ti expire jẹ. Ẹ lè ti torí 4M pé gbogbo àìjókòó amówó ṣe ń lọ. Ẹ gbàgbé ókè tó bá pé 4M ni ẹ fún wa ní 25 kẹjẹ ká gẹ́ra. 2.5k ẹ̀yin ọmọdé yìí ẹ má jẹ́ ká lọ jìnnà ẹ jẹ́ ká ṣọ̀rọ̀ yín tútù ká yanjú ẹ̀ bí ò jẹ́ ju. Má jiyàn láfa ọ̀dà o tẹ bá ní ká ṣe ní 50-50 no problem àmọ́ ìgbà olóyè máa wọnú àkáǹtì. Oh God ká tó parí iṣẹ́ lónìí ó máa wọlé before the close of the day. What did you say? káwọn òṣìṣẹ́ tó ṣiṣẹ́ kan tó parí ṣíwọ́lé ní máa control ẹ̀ sákàǹtì yín. Ẹ má jẹ́ ká kúrò náà máta a ní láti pẹ́ bí ìbáyé ilé ò ní gbé òun fa àkọ́kọ́ gùn side bẹ̀ yẹn gan ni kókó kẹ́ drop owó yẹn gangan ni kókó. mo máa drop owó fún yín but ẹ wà careful o bọ́dọ̀ dé kì í ṣe ẹran rírọ̀. Bàbá ẹ fi yẹn ṣe. èèyàn tó dẹ̀ lókìkì. Ẹ kọ́ lè máa sọ fún wa pé ní pàtì. Ọlọ́run máa dá yín sí ẹ gbádùn mi ọmọlúwàbí ni thank God á dá mi mọ̀ lónìí gbọ́dọ̀ dé fún ara rẹ̀ máa sọ fún pé mo léèyàn á dẹ̀ mú nǹkan tí mo lè ṣe. Àwọn tó ń fẹ́ sí bojú àwọn tó ń fẹ́ sí ohun tí bàbá mi fẹ́ nìyẹn. Orí ẹ̀rí ẹ̀ wá sílẹ̀. Inú mi dùn bí mo ṣe bá mo rí i pé fàájì ṣọ́ wọ́n máa dùn mọ́ mi pé kẹ́kọ̀ọ́ ṣe fi fàájì yẹn lẹ̀ fún ìgbà díẹ̀ kẹ́ ní sísìn nǹkan tí mo fẹ́ sọ. Go bring money. Oh no, ṣe fi lẹ́nu ọkàn ṣe é sìn. Ṣé rí àwọn àbáná sọ pé àwọn ló máa ń gbá onígbọ̀wọ́ táwọn bá gbá onígbọ̀wọ́ kan. Orí gbogbo àwa lọ sí. Ṣé rí máa ń tẹ̀ wọ́n ẹ̀ fẹ́ kẹ́ bá mi jẹ́ṣẹ́. So bá ṣe máa ń ṣe ó máa wọlé sàkáǹtì straight. Egun jẹ́ kó yí àwọn tí lè pé kì í ṣe pé a lè dáṣẹ̀ sí o ṣùgbọ́n wọ́n wá kún ká má máa lọ rò pé bóyá a fẹ́ tà wọ́n síjà ikú. That's true tọ́ ló sọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ṣe hàn pé ìdúró líle la máa ń bọ̀ ọmọkùnrin kò kí ń ṣe páàlì ṣe bọ̀ ó láwọn dọ́kọ̀ tí mo fẹ́ lọ bù tí mo ṣe ń kúrò ní ìsìn mo kúrò ní ìlú mo tún ṣe ìlú ni mo ti fẹ́ ṣiṣẹ́ mo lọ ṣiṣẹ́ ní Kútọ́nù ó láwọn kan ṣe náà fún tí mo fẹ́ sáré jẹ́ kí n kàn wọlé iṣẹ́ tó rá stand bọ̀ mi fẹ́ kí lè disturb mi ló jẹ́ kí n fẹ́ kí n ṣe ní ẹ bá mi mú kúrò lọ́nà ṣùgbọ́n láti máa bá dé ẹbí àyè máa lọ náà sí. You don't do. But make sure pé account manager wa confirm ẹ̀ tó bá ti confirm fún wa pé everything ti wà okay títí ìrọ̀lẹ́ ọ̀la pé everything wà in order. Fọ́ọ̀kà rẹ̀ fọ́ọ̀tù ẹ̀fọ́ máa pè é ẹ̀jẹ̀ máa lọ. Ẹ ṣe fàájì lọ. Take care of yourself. Yeah. Bye bye. Àwọn guys gan bẹ́ẹ̀ wọ́n bùtọ́ everywhere ní o. Lálá ló. Iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ.
ẹjọ́ ẹ torí ọlọ́ yé pọ̀ sí. Daddy, ẹ má pè pọ̀ sí o. Kí lẹ wá lanu fún? Nǹkan tẹ́ fẹ́ kí n ṣe ni mo ti ṣe yìí náà. Ìfẹ́ yín gangan ni mo ṣe. Fọláṣadé, kí ni Daddy ṣe fún ẹ kó tó ní kan pa ọ́? Èmi kẹ. Tó bá tún parọ́, iṣẹ́ òun gbé fáwọn eégún. Ẹ máa sọ̀rọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé shift will ọ̀hún ogún kan fún mi tí mo lè wò pé tí òsì bá dé ó lè gba ogún yẹn padà lọ́wọ́ mi. Mo fi ní kàn pa wọn, ọ̀dọ́tọ̀ mi ní kàn pa wọn. Ṣadé. Daddy, ìyàwó yín hate me suddenly and ẹ fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀. Ó yí òun náà àbí ò mọ̀? Don't tell me you don't know her. She's my stepmother. Sori bó ṣe kọ́ tó rárá know what you think o. Sori ó ní àwọn kankan tí àjọ ń sọ kò yẹ kákan àrùn pé kákan yanjú ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ náà ni o Ọlọ́run. Don't tell me what is not. Ẹ̀jẹ̀ láti sort it on house lórí bed. Ibi tó gbà nìyẹn ibi tó gbà pé ká ti yanjú ẹ̀ nìyẹn. Thank you. Pọ̀sí. Kí ló ń ṣe ẹ? Now, ẹ wá tá ẹ̀tọ́. Ó ti di ẹran onídìímọ̀ yín lọ́wọ́. Ẹ jọ ẹ torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ jẹ́. bẹ́ẹ̀ni sọ́njọ́ ẹ bá délé kẹlọ́ máa yanjú yẹn bí ẹ máa pàdé ra yín lọ́rùn. Tina, do your job. Pọ̀sí òwe o, pọ̀sí òwe o, pọ̀sí òwe o, pọ̀sí òwe o, pọ̀sí 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 ọmọ lálùbáríkà ọmọ tó yẹ kó tọ́jú bàbá. Ṣóhun lọ́mọ bẹ́ẹ̀. Pọ̀sí 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 pọ̀sí. Pọ̀sí ọmọ lálùbáríkà ọmọ tó yẹ kó tọ́jú bàbá. Ṣóhun ni pọ̀sí 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 pọ̀sí. Pọ̀sí ló lè tọ́jú bàbá rẹ̀ o. Ló lè tọ́jú bàbá rẹ̀ o. Pọ̀sí ló lè tọ́jú ilé o. Ẹ̀yin lẹ jẹ́ kí n ṣẹgbẹ́kẹ́gbẹ́. Ṣẹ́yìn lẹ jẹ́ kí n ṣẹgbẹ́ alájà o. Àwọn tó ń fẹ̀sìn bojú o. Ohun tí bàbá mi fẹ́ nìyẹn. Ìfẹ́ bàbá mi. Ṣóhun ní ìfẹ́ bàbá mi o. Nítorí ìyàwó ẹlẹ́mi síta ìfẹ́ bàbá mi nìyẹn. Pọ̀sí ẹ máa yanjú sọ́mọ pọ̀sí ó má bá dìdàkudà. Ọmọ lálùbáríkà ọmọ tó yẹ kó tọ́jú bàbá. Pọ̀sí. Ọmọ tó yẹ kó ṣe rere ní ilé ayé o. Ṣóhun ní apànìyàn. Ọ̀gárá ọlọ́ṣà ni. Kọ̀ńtẹ́tọ̀ adánilóró. Àwọn ẹgbẹ́ alájà ni. Tí a bá ta ká máa tọ̀ ọ́. Ó má bàdí ẹran onídìí. DCO sir ṣó competent láti wà nípò DCO ṣá. I'm asking you a question. Sir. I'm asking you a question. DCO. Ibo lẹ bá ètò dé lórí àwọn ọmọ tí wọ́n ń dà lóru tí wọ́n ń pààyàn tó ń pa kúkúrú tó ń pa gúngùn tó kàn ń pa just everybody. À ń gbìyànjú gan sir but it's like pé àwọn kan wà tí wọ́n ṣe alámí fún àwọn ọmọ yẹn but I promise you sir we are going to get them arrested sir. Get them arrested. Get what? You promise me. Sir. Abi? Sir. Ǹjọ́ mọ tí àwọn aráàlú sọ ń pa wá. Ya wá ka péjì. Wọ́n tí wọ́n sọ ń pa àjọ ọlọ́pàá. Sir. Torí tọ́jọ́ ọ̀nà. Now, mo fún ẹ ní ọ̀sẹ̀ méjì péré
tí o bá wá solution sí wàhálà tó wà nílẹ̀ yìí màá make sure wípé wọ́n gbé ẹ̀kọ́ ní territory yìí ó gbọ́. ṣé kí n ṣe ìfẹ́ bàbá mi o tàbí kí n ṣe ìfẹ́ ìyá mi o àbí kí n ṣe ti Ọlọ́run o tàbí kí n ṣe ìfẹ́ inú mi o ẹ là mí lóye o kò yé mi o báwo ni kí n ṣe bẹ̀rẹ̀ ta ló yẹ kí n tẹ̀lé o gbọ́ mi sí. Gentle ladies, ṣe wa okay o, ẹ ǹlẹ́ ẹ kú iṣẹ́, ẹ jọ kí ló wà ní bùtù? Kò sí nǹkan ní bùtù, kò sí nǹkan ní bùtù. Ọ̀gá kò sí nǹkan ní bùtù wa kì í ṣe pé àmọ̀ pé ṣẹlẹ̀ ìṣe àdìlẹ̀ tàpá sí òfin ilé wa ètò báwo kò sí nǹkan bẹ̀ ẹ ṣe gan àwọn gáàsì tí ní ká máa lọ tá a bá ń bọ̀ rọlẹ̀ àti máa rí yín. Ẹ jọ, everybody come down. Please, everybody. Come down. Kí ni gan? Kí ni? Àwọn ìdí sí aṣọ àwọn tí ní ká máa lọ. Ẹni tẹ́ bá jẹ́ bẹ́ẹ̀ ní kúùtù sẹ́. Ẹ lè ní kúùtù kò sí kankan bẹ́ẹ̀. Kò sí kankan bẹ́ẹ̀. What is? Open it. Shh. What? Ha! You see now. Sherry o. Kò sí nǹkan nu bùtù yìí kò sí nǹkan. Ara ẹni tẹ́ ń bẹ̀sìn jẹ́rìí o. Tí ẹ máa fi ẹ̀sìn bojú láti máa ṣiṣẹ́ ibi. Ṣé bí ẹ ṣe dagun tẹ́ dàborí yín sìn? Ṣé èèyàn lè rí pé èèyàn burúkú ayé àtọ̀run ni? Look at it. Ìbọn mi nínú mọ́tò yìí. Ẹ̀dẹ̀ ni kò sí. Ẹ̀sìn Islam rèé ẹ̀sìn gidi ni. Ẹ̀sìn àlàáfíà ni wọ́n pè é. Ẹ wá wo ẹ̀yin náà. Àwọn ẹgbẹ́ yín náà wà tó máa ń gbé bíbélì káàkiri tó máa fi bojú. Tó jẹ́ pé ẹ̀sìn Kìrìsìtẹ́nì ẹ̀sìn gidi náà ni. Ẹ́ ok ọ̀ya mo ṣe ń wo yín yẹn. Tó bá tẹ́ ẹni tí máa gbọ́ ọ̀rọ̀ wà kọ́. Come on, move. Oya, move it. Move. Àwọn tó ń fẹ̀sìn bo